kí lè ròyìn tẹ́ fi wo ibi community ẹ̀yẹ máa careful kún. Nígbà tí mo wá síbí ní 27th of July mo wá because mo fẹ́ wá meet mo lọ on world round getting to know my community. Chairman wa ó lè invite ó dájọ́ pé kí wá pàdé àwọn aráàlú on basically consultative getting to know your people and láti mo decide pé mo fẹ́ gbẹ́sẹ̀ tí mo gbẹ́sẹ̀ yìí. Sí Jésù Olúwa wa Ọlọ́run á fà lùbáríkà sí lágbára lọ́wọ́ Ọlọ́run lágbára lọ́wọ́ sí Ọlọ́run gbogbo ọmọ tí wọ́n máa ń fi máṣe yìí wọnú ẹ̀ àbíyè náà wọ́n máa jẹ́ pẹ̀lú ògo ti Ọlọ́run Mrs. Adeola Azeez àti sísà mi tí Ọlọ́run lò ní gàrí síra tí wọ́n ń ṣàgbéjì ṣé wọ́n yẹ náà nìyẹn àbúrò ní ẹ̀kan lẹ́kùn èmi yóò ṣe fún yín ẹ béèrè èmi yóò fi fún yín mo súnmọ́ yín bí iṣan tí wọ́n ṣe ló bá wà ṣe òbí àrò mo ṣe bẹ̀rẹ̀ ló bá wà ṣe òbí àrò mo ṣe bẹ̀rẹ̀ ló bá wà ṣe. Látòrí dọ́kítọ̀ wa tí wọ́n ń ṣe àkóso bíbá yìí. And at that meeting, when I was meeting the community, a young woman called Tosin rose up when I said, what are their needs, where were their pain points? A young woman called Tosin rose up and said that they needed a machine. I said, you machine, so somebody just said that's ultrasound machine, and I thought, okay, I didn't say anything, and I knew in my heart that I was going to do something about it. God bless you. God bless you. God bless you. Adeola Dee.